Tomorrow will never come. I'ma crawl in the streets, I'll be giving them hits, cause that is what they want. All the boys in town, they'll be saying that she the one. But the girls around, they'll be far from behind, because no shit ain't in front. Moti-ja, moti-sha, moti-move, where I'll be for them start to cast. Moti-ja, moti-sha, moti-move, where I'll be for them start to cast, yeah. Ile Oge, oh, oh. Ile Oge, yeah. Osha pro pro do lenu, Ile Oge, Osha blem blem do leti, Ile Oge, Ota yeri yeri, Ota yeri yeri, Ile Oge, Osinga konju, Osinga konju, Ile Oge. Oya once more, be me going to yeah, yeah. I am your, you see me, it's just me, or from me, you are a Ile Oge, oh, oh, yeah. Whoa. Níjó láṣẹ kan. Ìyọ̀dá kí ló kàn ẹ́? Ṣé mo gbó lọ́ọ̀ ẹ̀ fi ṣe pàtì ni? Bẹ́ẹ̀ tí ẹ gbówó lọ́ọ̀ mi, ó yẹ ká mọ ọjọ́ tí wọ́n bí yín pàtó. Ẹ̀rọ kwẹ́sàn tẹ́ mi fẹ́ bí yín ni pé ṣé ẹ bí yín kélekèlé ni? Kọ́ máa jẹ́ pé wọ́n bí ẹsẹ̀ yín ní January, wọ́n bí apá yín ní May, wọ́n bí orí yín ní August, wọ́n wá lọ tò yín papọ̀ ní Computer Village ní September. Ìyún ló lè fa kẹ́ ẹ mọ́ sí ọjọ́ ìbí kélekèlé. Ile Oge, oh, oh, yeah. Whoa. Bobola. I want to do this one. Nothing. Nothing come with this one. Feeling. Torí wà láyé pọ̀ náà ni mo ṣe wá ń jẹun ta o. Ó ga o. Orí nǹkan jẹ, ó dẹ̀ lè ṣí ẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ gan-an? A yàtọ̀ síra. Blender tó wà nínú mi, ó máa ń lọ nǹkan kú náà ni. Mo ń délẹ̀kùn tó digest. Kò ń ṣe blender. Ẹ̀rọ ìlọgì ni. Ó máa ń lọ nǹkan kú náà ni. Anyway, kò tí mo wá rí ẹ fún. Wo, mo nídìí owó. Ọjà mi ṣẹ̀dẹ̀ ń sìn náà. Owó ò sí lọ́wọ́ mi. I need like 30k. Tó bá lè yá mi, wàláhì máa dá padà. Kí mi ń jẹ́yàn lówó. My wrong time ló wá yẹ. Honestly. Just be one kò lè rí draw lọ́wọ́ Sunderland. Kò lè rí draw bó ṣe. Ló kọ Chelsea pẹ̀lú ọ̀tá ń sọ yìí o, ọmọ ló ń fọ. Mo block ibi. Objection. Ẹ dákun, ṣé rí bí ọ̀rọ̀ Bukky ṣe ṣẹlẹ̀ nínú ilé? Ọlọ́run ló mọ ẹni tó dá òkúta sí ẹ̀ lásìkò yìí. Wetin happen? Kọ́lọ́n ti mọ̀ tẹ́ ń pè lókúta. Wetin happen? Ọlọ́run ní jàre. Ẹ ti rówó rajà. Ẹ wá rówó kílíà rẹ̀. Bí ọkọ̀ bá wà lórí omi gan ní mẹ́rin tí ń ṣe, bí ọkọ̀ mẹ́rin sórí omi tí ò rówó kílíà rẹ̀, yóò ti ta méjì, yóò fi kílíà méjì. Ẹ pín ẹrù yẹn dá sí méjì. Kí ẹnikẹ́ni tó ní owó tí ẹ balance kó mú ìdajì, kẹ́yìn sì mú ìdajì kẹta owó òde. Ìyọ̀dá wo báyìí orí mi ń gbóná. No let me change am for you o. Wo mi sí ní mood gbogbo àwọn dàdé tó máa ń sọ yìí o. Wo just leave me. Kó ẹ kí n lọ fíìsì kó tó ń ṣe yẹn. Jọ torí Ọlọ́run o. Ṣojú ẹ pé mo gbọ́. Ọgbọ́n tún lè fẹ́ yọ. Ok, mo ti gbọ́. Baby, àánú ni mo ti àwọn ń dùn náà. Ṣó pé ṣó lè yá mi bí half, as in bí half, bí 15k, wetin you feel? Ó yá kó tètè lọ ṣe bí ti. Sorry, ìfẹ́ rárá.
Kò wọrí ibi tán náà rà. Gbàgbé. Yes, mo tún ti ro nǹkan mi o. Another objection. Torí ẹ gbọ́dọ̀ níṣòro ó kàn mí náà. Ṣé rí bẹ́ẹ̀ tí wà nísìn? Tẹ́ ẹ bá lè ṣe nǹkan kan àmọ̀ràn tí mo mú wá, èmi lè ṣe driver. Tí n bá ti ṣe driver báyìí, èmi ọkàn tọ́nù báyìí. Èmi wà gbọ̀wọ́ lébi léjìká. Àmọ́ wá ṣe bábí àlà àṣírí àbò, bábí àlà, bábí àbùkátà, bábí àlà, ó bímọ sílé, bábí àlà, kò rówó tọ́jú wọn, bábí àlà, ẹ ṣàánú wa. Nígbà tá a bá ẹ̀rìn jọ́nà. Ọ̀pọ̀ ìbìmí náà jẹ́ nǹkan gbẹ, ẹnu gbẹ. Bọ̀m̀bọ̀, ẹ̀yin mọ̀ bá wí. Àjàgbé bọ̀m̀bọ̀. Mo jẹ́rìí, ọ̀yà fi mí gún lágídí, ẹni ẹlẹ́ni. Ọ̀yà àdòdì lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ̀yin ẹ̀ ṣerú ẹ̀ rí. Jàpá bùkèrè ọmọ ẹ̀ tẹ́wọ́, ó ní sọ gbọ́ bẹ́ẹ̀ mi rí. Ká níbẹ̀ mò ń ṣe wọ́n mọ̀ pè mí láwọn. Ẹ̀yin fúnra yín tẹ́ ẹ lè jẹ tẹ́ ọmọ, ẹ lè jẹ pampers. Ẹ wàá gùn yàn ní nǹkan jẹ. Kọ̀wọ́. Oh no. Hey babes. How you doing? Are you alright? Ó ṣètò wọlé wa ebi ń pa mí. Nothing. No charger for yonyo. Èmi gan wá kó help me ni. Ọjà mi ti dé. Mo dẹ̀ need bí 30k láti gbà. Ṣàánú mi kòkò yá mi. Kó mi ò ń jẹun. I will pay you. Wo. Bad news ló mú wá kò ń ṣe good news. Of course. Èmi sọ fún ẹ pé mi ń wowó ebi ń pa mí mo fẹ́ jẹun. Ìwọ lọ ń sọ̀rọ̀ 30k ń bò ní kí n ti. Tí má rí 1,000 naira bí mo ṣe wà yìí. Máa ru ẹ̀fọ́ ni. Máa fẹ́ já sí, máa ru ẹ̀bà tì. Bí ń pa mí. Èmi ti wá bá mi. Mo brokerage ò lè lé báyìí. Bọ́dẹ̀ wá broke nu lé báyìí. Ẹ̀bọ̀ kí ló máa ṣe sí? Wàláhì mi ò mọ̀. Bobola, ebi tó ń pa mí ẹ̀. Mi ò tẹ̀lé explain ebi ń pa. Don't be stupid sí mi lára. Jọ tó bá lè explain, ṣé mi ló fẹ́ explain? Ebi tó ń pa èèyàn. Tó bá pa èèyàn mẹ́ta. Ìkan máa yá wòlé, kejì máa kú. Jọ ṣọ́jọ́ kan wà tẹ́bi ò kí ń pa wọ̀ ni. Àkàrà ògùn, àfóúnjẹ. Ebi ń pa mí. Àkó oníkò mẹ́rin. Alpha. Ẹwà. Fi mí lẹ̀, bá ti róúnjẹ báyìí, gbogbo sísítẹ̀mù ẹ̀ máa dàrú. Fi mí lẹ̀. Ṣé chicken ni? Ṣé tó bá kó sínú oúnjẹ yìí, màá yọ ẹ́ dànù. Kí máa ló ń rà? Bobola, gbogbo ṣe ń ṣe torí pé kò fún ẹ lóúnjẹ. Ṣo fẹ́ fò tẹ̀lé ni? Ṣùgbọ́n tẹ́bí máa ń pààyàn. Téèyàn bá ti rí oúnjẹ, ó ṣì ń nọ́mà. Bó tó bá ti rí oúnjẹ báyìí gbogbo. Sílẹ̀ mẹ́tì dàrú báyìí. Àní mò ń bọ̀ nà. Fẹ́dísà, ó lè bí ìfowó yẹn dájú ṣá. Ó fún mi. Má bínú, ibo lọ̀rẹ́ ẹ̀ dágbére pé òun lọ? Owó náà wọ̀ rẹ̀. Ibo ni Maureen sọ fún ẹ pé òun lọ? Òun yà mí lẹ́nu náà gbà tó sọ pé ọ̀rẹ́ mi ṣe kò kí ń ṣọ̀rẹ́ tiẹ̀ náà. Ọ̀rẹ́ ọkọ àbí 5 and 6 kọ́ lẹ́yìn méjèèjì. Ṣé torí pé àtijọ́ jẹ́ 5 and 6 ẹ̀sìn mo gbọ́dọ̀ máa mọ ibi tó lọ. Ó ti jẹ́ fẹ́ dìye ní mọ̀ kó máa mọ̀. Onírìn lọ̀rẹ́ wa, ọjọ́ rẹ̀ ìbí kan. Oh baby, Chichi, how na dey? Fine. Ewo. Èmi ẹ bá bọ̀bọ̀ náà. Ó kò bí ṣe ń gbá lápò rẹ̀. So, owó tó wà lọ́wọ́ èmi lélẹ̀ 300 naira. Láyé àtọ̀run, if you throw me, you no go see another money. Ẹ jẹ́ a manage if you want to máa fi jẹ. Jọ, kí la fẹ́ fowó ìṣe? Kò sí nǹkan tẹ́lẹ̀ lè ṣe ju concussion rice lọ. Kò dẹ̀ tiẹ̀ ní sálùbọ̀sà ń bẹ rice, àtàgúgú àti sachet tomato.
300 naira rice a máa mú 100 naira ṣó máa tó báyìí. Bọ̀ bí bá ṣe lọ náà la ṣe máa bí owó eku bá ṣe lọ bẹ́ẹ̀ ló ṣe máa tó ní. Kó má fi bọ́jú kó wá fọwọ́ tèmi bọ̀ àbí gbà tẹ̀ ń jẹ catfish fried rice turkey àti gàrí anybody bá yín gbà bẹ́ẹ̀ complain. Kó tiẹ̀ sí problem Bobola ò dáwó ó gbọ́dọ̀ wá nǹkan ṣe tó bá ti ra ráìsì wá lọ gbé fún kó lọ sí i òṣìṣẹ́ wo ló gbà lólè. Kí ló sọ yẹn náà? Ó máa gbé ráìsì 300 naira lọ fún Bobola. Tó bá ra kóńgò ráìsì méjì Bobola máa jẹ́ tán. So tó bá ti ń sè lórí iná ló ti máa jẹ more than half of it. Wo ìwọ ni kò lọ sí. Wow ṣe ti rí chioma mi yẹn ni chef chi àgbẹ̀. Ó jẹ́ ìrora sọ̀rọ̀ ẹ̀ di chioma kó assurance lè ṣe. Ó ṣe give me assurance. Yes. Yay! Assurance. Adisa assurance. Hold on, ta nìyẹn? Ta ló ń kànlẹ̀kùn bí ìgbà tẹ́fẹ́ jálẹ̀kùn? Hold on. Ṣé ilẹ̀ ń kànlẹ̀kùn bí ará àta? Ará àta ni mí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ nu géètì mo wà. Tẹ́lẹ̀ ló ṣe fẹ́ jálẹ̀kùn. Ẹnu géètì ni mo wà tẹ́lẹ̀ àṣàrà àrùn yàrá. Ìbílẹ̀ tí lè lè pẹ́lẹ̀. Ẹni ńlá náà ló tún sí nǹkan ńlá mọ̀ríńgà ni oúnjẹ yìí iṣu ni. Yes. Sọ̀rọ̀ ló wà ní. Wọ́n sọ bẹ́ẹ̀ fẹ́ kó wọ́n kíchìn ní ìgbà tẹ́lẹ̀ dúró. Mo rí ìṣòro. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló mẹ́rin? Oúnjẹ ló wà ń bẹ̀. Ẹni tẹ́bí bá ń pa kó lọ ra oúnjẹ tó fẹ́ jẹ. Ìyọ̀ǹda oúnjẹ wọnú yàrá mi. Ebi mo sọ fún yín pé oúnjẹ ní bẹ́ẹ̀ wọ́n ti wà yìí ó dá mi lójú wọn ó bù mí jẹ inú mi tí mo mọ̀ pé wọ́n máa bù mí jẹ Ọlọ́run má jẹ́ á jẹ ohun ọ̀tá wa nígbà tọ́rẹ́ ọ̀bá ṣe nǹkan ọ̀tá sì ń dín bẹ̀ èyí ó gbé súnmọ́ta ni ẹ gbé súnmọ́ta. Ọlọ́run má fẹ́ fi gbà wá. So, how are you doing? Okay. You know, I'm always good at all time. Okay, well, when I'm drive lọ́wọ́ ni mo ń lọ síbì kan àti ọ̀rẹ́ mi. Eléyìí tó mọ̀ náà ni, àbí tó mọ̀. All right, thank you, bye-bye. That reminds me. Sisi mi fẹ́ ṣe birthday. Oh, really? Yes. Èwo nu wọn? Kí ló jẹ́ ìwo nu wọn? Èwo ló mọ̀mọ́ mi tó ń ṣe ìwo nu wọn? Mélòó ni wọ́n? Ìwo tí mo mọ̀ dáadáa. O má jẹ́ ń tẹnu bọ̀rọ̀. O sì rí ẹ ṣó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ó fẹ́ ṣe birthday mo dẹ̀ fẹ́ kó wá ń bẹ̀. Kó yá jẹ́jà ńlá ni o. Ẹja ńlá ni. Kó yá jẹ́jà ńlá ni. Ó mọ̀ mí náà ẹja tuntun ni ẹja ńlá dẹ̀ ni pẹ̀lú. Bẹ́ẹ̀ ni ti ẹ rí. That shouldn't be a problem now. It shouldn't be a problem. Èèyàn ń ṣe problem. But ṣé kò ń ṣọjọ́ iṣẹ́ ṣá? Tó bá jọ́jọ́ iṣẹ́ tá a bá ṣe ní all night ńkọ́? Mo mọ̀ pé òru yẹn lè máa fi prepare for the next day. So báwo lè máa fi nǹkan all night lọ mí? Ó yẹ kó mọ̀ kéèyàn ò lè work. Okay, kò ní jẹ́ ọjọ́ iṣẹ́, kò dẹ̀ ní jẹ́ all night. Tó bá tiẹ̀ máa jẹ́ all night, jẹ́ ká a máa ṣe ní weekend. Problem. Ẹ bá àdé wà, mo ti wà bẹ́ẹ̀ rẹ́dí báyìí. Kò jẹ́ mọ eré àbí tó bá ti jẹ́. Eré àbẹ̀ òjì náà máa já ẹ̀tàn lórí eré àyẹ̀ níta. All right. No problem. All right. Báwa ni things generally ọ̀? Àtúntò ẹ̀jẹ̀ rẹ̀. Oníṣẹ́ báwo níṣẹ́? Àtúntò rẹ̀. Ọlọ́run máa. Maureen,
reasons I ṣe pè é ni pé gbogbo wa ń complain pa broke ní ilé. Ìwọ kàn lọ òun bọ̀ òun wọlé òun jáde. Ṣùgbọ́n gbogbo ara dẹ̀ mọ̀ pé aláwí òun náà ni à ń gbà ká depend àbí káwọn parents wá send owó sí wa. Bó ìwọ kàn wọlé òun jáde òun kó everything wọlé òun ṣe màmá àlàyé nínú ilé. Adẹjọ́ ń gbélé ni àmọ́ nǹkan tó ń ṣe. Kí ló ń ṣẹlẹ̀ gangan ibo ló ti ń rówó? Tókunbọ̀ bá mi béèrè lọ́wọ́ Maureen pé ibo ló ti ń rówó. Where you dey see money? All of us dey for this house and pariwo broke. Wàá gbélé wálé wàá gbélé àjọ ń pín rice kékèké jẹ rice 100 naira. Where you dey see money? Já wá sí. Èmi gan tó yẹ pé mo ní reserve oúnjẹ gan ẹnu ti gbẹ gbogbo food bank mi ti dry up. Níbi tí mo broke dé ọ̀dọ̀ ìyá tí mo ti ń gbà àwọn biscuit àti ṣùgbọ́n mi ìtẹ́ tó ń débẹ̀ mọ́. Yet ojoojúmọ́ ni wò fi ń fẹ́ tó fi ń ṣe Maureen kí ló ń ṣe. Ẹjọ ṣé nítorí ọ̀rọ̀ rádaràda lọ sí kò ní jókòó lè lè. Àbí ọ̀rọ̀ mi ṣì kú. Ẹni sùn lórí ọmọ àdúgbò. Èmi abẹ́ sọ kó sọ fún mi ṣó ti kúrò ní PPA. Do you have an extra work tó ń ṣe tá a mọ̀? Àbí ṣó ti ń jalè? Tó bá ń jalè wá ṣàlè sọ fún wa. A ní máa tilẹ̀kùn lẹ́yìn. A máa pray business ẹ̀dẹ̀ máa grow. Ibo ló ti ń rówó? Ṣé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ó dẹ̀ rí pé ọpọlọ wà ní ọ̀rọ̀ tó ń bá mi lọ? Bẹ́ẹ̀ ṣe wáyé iṣẹ́ ní gbogbo ilé ṣe wáyé. Ẹ wá jókòó síbi ẹ wá ń sọ̀rọ̀ mi ẹ wá ń tẹnubọlẹ̀ ẹ ń ṣàbòsí. Kí ni gbogbo rọ́bìṣì yẹn gan? Ṣé torí èmi àti àtijọ́ ń gbé nílé kan lọ ẹ ti bìlí pé èmi àti àjẹsẹ̀ tàbí ẹ jẹ́ obìnrin ẹ sọ pé ẹ broke. Oge gbogbo táyì tẹ́ fi lọ sí school yẹn ẹ mọ̀ pé èèyàn máa ń jáde èèyàn máa ń ṣe rántí ẹ̀ mọ́. Ò gbọ́ rí àbí? Ẹ wá lanu ṣe wá dẹ́kun ẹ èmi o. Mo máa rí mo pápẹ́ bá ń sọ̀rọ̀ mi tó máa ṣe bẹ́ẹ̀ tèmi every week ẹ ó kí bí àbí ògbó. Ṣé ní bẹ́ẹ̀ tètè bí wá ń ṣe yẹn ibẹ̀ lèmi ti ń rí owó tèmi o. Ẹ wá tí wàá rí anything. Ṣé tó bá ti wá di next week màá tún wá ṣe 19. Yes, salad is already. Come in. Yes. Any problem? That's good. Ire lójú owó rí. Ire la máa rí títí ayé. Kò sí wàhálà. Ta lẹ ń béèrè. Maureen ni mo bẹ̀rẹ̀ sí. Maureen? Is that a lot? Say, cause can I know you? Boyfriend Maureen lè ń sọ. Boyfriend? Bẹ́ẹ̀ni. Òun ni yín? Bẹ́ẹ̀ni. Kai! Ẹ̀yin kọ́ sí boyfriend lẹ́yìn náà? No, I'm his friend. His friend. His friend, yeah. Ọ̀rẹ́ mi ni. Ẹ̀yin lẹ́ ń befriend òun. Òun befriend Maureen. That is boyfriend to the friend. Kò bí friend mi sá. Ọ̀rẹ́ tèmi ni sá. Kò lè púpọ̀ friend to the boyfriend is befriend. Yeah. Kí ló ṣẹlẹ̀? Kí ni ẹ? Ẹ fẹ́ commit suicide ni. Ta ló lọ sọmọ yín lọ́rùn? Oh, Emi Nele. Ẹ rí pé England rèé náà. Designers ni. No, designer kan ilé. The bastard mistake. Eégún ṣubú ọ̀sọ́ dídán lílé. This man is so hilarious. Clown ni. Eré kọ́ mo ti gbọ́. Ìjọ tí ọba yíwọ́ èèyàn ní mọ̀. Do you know the story of England? Pardon? England. England. Ọmọdé ọmọ tán. Àmọ̀ ṣe o. Sórí ìyé èlì òun ló ń digi. Bí tó ti ń digi báyìí ni wọ́n máa bá ń bẹ̀. Lọ́ba ni what are you doing there? Kò sí gbé ìbò. Lọ́ba ni àrè igi là ń dé o. That's England. Wọ́n kàn fi jẹ coin ni. Elisa coin. Ẹ ti fọ́ nìyí. Sọ pé mo sọ bẹ́ẹ̀. Yes, I say it publicly. Kò sí wàhálà. Search warrant. Search warrant. Àti bí nǹkan bí owó ọbọ̀mọ Yorùbá ní ọmọ pé bẹ́ẹ̀ bá ti wọnú ilé ní ìṣẹ́ ọ̀tánu kẹ́dẹ̀ fẹ́mi ní ìsìn. Ẹ mọ̀ kó lè ṣe ọba. Ẹ ká mọ̀ padà. À ń bọ̀ délé fún mi. À ń bọ̀ tá a bá dé. Ẹ máa dé dáadáa. Ẹ kọ́ lọ. Yeah, welcome. Meet the visitor. Yeah, your boyfriend. And this is a befriender. I'm alright. A befriender, the boyfriend. Yeah, happy birthday. Get him over. Happy what? Happy birthday! Guy!
bẹ̀rẹ̀ sí iná tábà. Èmi ti dé bọ́ tàbí mo fẹ́ kọrin ọjọ́ mi ni. Mo lanu kó tó báyìí. Ohun Ìgbò lọ bọ́ sí mi lẹ́nu. Mo gbọ́dọ̀ kọrin fún yín ọjọ́ mi. Èmi ọmọ gbóni ni. Ìmọ̀ gbóni tó ni. A gbọ́dọ̀ kọrin. Ṣíṣe ń tẹ̀lé ègé. Wọ́n ní lẹ́gò pàmọ́sẹ̀kà. Pèpèrè pépèrè pépépépé. Màríńgá ọmọ fọ́ o. Happy birthday, Màríńgá. Màríńgá ọmọ fọ́ o. Má bínú jàre, jókòó. Bíbí, tí kò wá pẹ̀lú fíkẹ́ẹ̀tì mi. Kò difficult. But nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo rí pé ìgbà tí mo dé àdúgbò mo ti wá sí ẹ̀wọ̀n àdúgbò rí tẹ́lẹ̀. Gbé kéèkì wá, ra gift wá. Ṣé ẹ ṣọ́pá wà ní? Mi ì ṣọ́pá wá ná. Mo pé ìgbà tí n pè é láàárọ̀ tó sọ fún mi pé wrong side ló ti jí láàárọ̀ yìí. So mo láti decide láti wá gbé ẹ jáde. Àwọn ọ̀rẹ́ mi gan. Àwọn ọ̀rẹ́ ẹ̀. Mélòó ni gbogbo yín? 5 ni wá. Pẹ̀lú bàbá tó jáde yẹn á jẹ́ 6. Ẹ pọ̀ pàápàá. Abi? If that's the case, we will do it. We will do it. Yeah, we will do it. We will do it. We will do it. I got you, bro. Hello? Kò sí problem. Hello, sir. Túbọ̀ lọ. Okay. Bó ṣe máa dà mọ́ báyìí. Mo ń bọ̀. Okay, má pẹ́ o. Ṣé bàbá? Kí ló dé? Sáà ṣe máa ń kú sílá. Ẹyin méjì lẹ wọlé. Mo fẹ́ pàdé. Ẹ là ń ṣe. Tí bá ní sáà ṣe mọ́ ni ẹ là ń ṣe. Ẹ sáré sá. Well, yes, Yeah, sure. My name is Maureen. I am Christopher Motilola. Bọ́lá ní kí wá. But àwọn corpers ló ń gbé bí. Bẹ́ẹ̀ ni àwọn corpers ló ń gbé bí. Ṣùgbọ́n ìkan lára àwọn corpers ni fiancé mi tí mo ní kẹwàá mẹ́ta. Kan náà. Okay, yá dé bẹ̀ náà. Orí mi sáré, olówó orí mi o, ẹ máa wọlé, ẹ máa rárá, máa tíìm. Bí mo ti ń wo nọ́mbà mo wò ó pé FSTCE 212. Ọtí aṣọ. Olùsínímọ̀ nọ́mbà ọkọ̀ olówó. Ọlọ́run ní sí alólùsí. Àmì. Ìgbẹ́ lórí mi bàjẹ́. Bàbá ẹ̀ máa ṣeun gbogbo. Ẹ máa wọlé, ẹ máa rọra o. Ìdùnnú lẹ́ bàbọ̀ ẹ̀ ní bá burú wá. Orí mi o. Àṣé ń tò lówó lónìí. Àṣé ń lówó lórí. Bẹ́ẹ̀ ti wọlé o. Ayọ̀ lẹ́bàá jáde. Èmi náà yọ̀ bí ilé. Yeah, so where are the other girls? They are inside. They are getting ready. They're expected to be out by now. Yeah, want to butter. Okay. In the shop we if anything. What you want for now? Ominko. No, I'm still fine. Are you sure? Yeah, I'm good. The shop if anything. I'm okay. Hello. Fiancé mi. Maureen, your fiancé? Bẹ́ẹ̀ sà. Maureen. Alájẹkọ̀. Bíbí ẹ má bínú. Ìjọ ìdáríjì mi. Àṣìṣe ni. What? Mistake. Àṣìṣe. Mistake.
jẹ́ kí n rántí ọ̀rọ̀ àwọn Yorùbá. Wọ́n ní tóbìnrin bá ṣe ìmọ̀tàn a lè mọ̀ ṣòun. Ọmọdé ẹ búrò kó bojú ẹ̀yìn ọjọ́ kọ́ ní panu. Ìwọ nìkan ó mú àkàrà lẹ́bàá ẹ̀ biskit ó wá fi sáàbù èèyàn bíi mẹ́jọ wọ́n lè sílé. Ṣé ẹ̀yin nìkan lẹ ní? Mẹ́kìnnì bẹ́ẹ̀ ni èmi nìkan náà ni gbogbo àwọn tó ń máa rí nǹkan náà. Kí lè jẹ́? Fọmọ ẹ̀rọ olóhùn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀. Ẹ má bínú sá. Oníṣerú ẹ̀ mọ́ kò tí ì sáyè láti ṣerú ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni ẹjọ́ nítorí Ọlọ́run tẹ́ bá ti lọ a máa jọ bá sọ̀rọ̀ àti ẹjọ́ iṣẹ́ ìdùn nítorí Ọlọ́run. Ẹ má bínú sá ẹ ti ẹ̀ wo tàwa mẹ́rin tó pè mọ́ lára ẹ wò kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láì kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣòdẹ̀ tí rí rẹ̀ ń sìn tí wàá máa ní ìwọ já àwọn òjà ìwọ tó já ń sìn ibo ló padà já sí. Kọ́ngánì. Kútú ọkọ̀ máa jẹ́ kó máa fojú nǹkan kan náà wo gbogbo wa. Ẹ jẹ́ Salaam alaikum sá. jọ observation kan mo ní lápá àgbẹ̀yẹ. Jọ ṣé ta ló lóun ọ̀jájá? Òun nìkan ló já o. Àwọn ò já àǹtí wa o. Òun jẹ́ àrẹ̀mọ Ilé Ifẹ̀. Ọmọ Ifẹ̀ ni sá. Ó lè jẹ́ ọmọ Ifẹ̀ pẹ̀lú ọmọ Àdèlé ilé ìkó lè jẹ́ ọmọ àìṣerú ẹ̀ Ilé Ifẹ̀. Ìwọ dẹ̀ ní wọ́n máa fojú kan náà wo gbogbo yín. Kí lẹ fi yàtọ̀? Tó bá tún ṣe bẹ́ẹ̀ sí iná kọ̀dẹ̀ lè jáde lára mi pé àádẹ́ ju ẹ. Bó ṣe bébì náà. Ẹ gbọ́ tèmi ẹ̀yin ọmọdé wọ̀nyí. Ada fún ẹ̀yin bébì wá pé bàbá ẹ̀ bébì. Now listen to me. Ṣé òun ẹ̀bà sọ fún yín pé ibi ìbáyé èmi ni mo gbà tí mo sọ fún ẹ èmi ni mo equipped the whole place the whole house with my own sweat and my own hard money. Hello? Yes, sir. So this is my decision and my judgment. Lenny, I must scram from this place. Ebi kọ́pà lẹ́pẹ̀rẹ̀ ayé ẹ̀gbọ́n English ni. Ẹ má fojú kan náà wo gbogbo ọmọ Jésù làwọn especially èmi ọmọ Jésù ni ní. Ẹ̀jẹ̀ ọmọ Jésù ìdíjí. Ẹ̀jẹ̀ jẹ́ ọmọ Jésù. Ọmọ Jésù ni wá. Pentraska ni ẹ̀jẹ̀ Pentecosta. Ọmọ Jésù ni. Díẹ̀ ló kọ́ ẹkú kúkọ́ ìtókùn sókè ọmọ Jésù. Ọmọ èṣù ni. Kọ́mọ́ bó yẹ ni. Now listen to me. Gbogbo yín ìkìlẹ̀ tó ń ṣe kankan náà ni yín oṣó lẹ̀ ní ọmọ olóṣó sọ́ọ̀rì. Ìṣúrù ẹni ló tọwọ́ ẹni bí. Kí ló ń wá di èṣòro? Wọ́n náà fi ṣúrù lẹ̀. Kò síbi tá a máa lọ. O ti pẹ́ ní epo. Now last time tí mò ń bẹ̀ sọ̀rọ̀, èdè wo ló tó rẹ̀ fún mi? 28. Lẹ́yìn ni wọ́n ti wá sí birthday 20. Tẹ́ bá sọ̀rọ̀ ara bà ní kí ara sán pa. Ẹ má sọ bẹ́ẹ̀. Wọ́n ti ṣe 23rd fún. Tó bá dọ̀tún là, èèyàn kan tún máa ṣe 26th. Ọmọ tèmi, ọmọ àbúrò tèmi, ìkíní burúkú ìlú ní kó wá lọ sí birthday. Kò yẹ kó ṣe bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi. Okay, now listen. Sẹ́rí ẹjọ́ kí n sọ kíní kan fún yín tó bá yá wọn ni wọ́n gé ọmú yín wọ́n gé ẹsẹ̀ yín wọ́n gá apá yín wọ́n górí yín. Rárá sàbò ń ìrìnkìrìn tẹ́ ẹ̀ rìn ni o ẹ farabalẹ̀ o ìrìnkìrìn tẹ́ ẹ̀ rìn ni ẹ̀rìn sọ ẹ làwọ̀ kọfẹ́ kẹ́ ẹ làwọ̀ kọfẹ́. Kọ́pà ọlọ́gà àfẹ́sọ́nà ọ̀dà lọ́mọ kọ̀ọ̀lẹ́ dé. Ẹ máa kó mi. Rárá sà, èmi ò lọ́kọ rárá. Aláìní ò tẹ̀ lọ́kọ lọ́kọ. Ile Oge oh yeah. Whoa. Embe mo dùn létí ogege. Ile Oge ó ta yẹ́rì yẹ́rì ó sì bára bàbá òwe. Ile Oge ó sì gbà kanjú yẹ́bẹ̀. Ile Oge. I'ma living my life, I'ma drumming my life like tomorrow will never come. I'ma crawl in the streets, I'll be giving them hits cause that is what they want. All the boys in town, they'll be saying that she the one. All the girls around, they've been far from behind because no she they in front. Moti-ja, move, where I'll be for them start to cast. Moti-ja, move, where I'll be for them start to cast, yeah. Ile Oge, oh, Ile Oge, yeah.
small